A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé-iṣẹ́ NNPC ti sọ wípé àwọn ṣe àtìlẹ́yìn ẹ̀yáwó bílíọ̀nù kan dọ́là pẹ̀lú epo rọ̀bì fún ìdásílẹ̀ iléeṣẹ́ ìfọpo Dangote. Bákan náà ni wọ́n ní àwọn ṣe ìrànlọ́wọ́ àti rí bílíọ̀nù $3 owó yá láti yanjú ìṣòro pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè fún ìjọba àpapọ̀. Alukoro iléeṣẹ́ NNPC Olúfẹ́mi Babáfẹ́mi ni ó sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn lórí agbára àmúṣọrọ̀ tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Bí a kò bá gbàgbé wípé nínú oṣù kínní ọdún 2024 ní NNPC ṣe ètò $3.3 billion epo rọ̀bì pẹ̀lú àjọṣepọ̀ Afreximbank. Ilé ìfowópamọ́ yìí ní àjọṣepọ̀ yìí jẹ́ èyí tí ó lágbára jùlọ àti ọ̀kan lára ẹ̀yáwó tí ó tóbi jùlọ láfíríkà. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé ní Babáfẹ́mi ní ìgbésẹ̀ yìí wáyé láti lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè nípasẹ̀ àjọṣepọ̀. Ó ní NNPC ti ní ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí lábẹ́ ìṣàkóso Mele Kyari ní ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì. Bákan náà ni wọ́n ṣe àtìlẹ́yìn fún Dangote nígbà tí ó ń kojú ìṣòro epo rọ̀bì tí ó mú ṣe àṣeyọrí lórí ìdásílẹ̀ ibi ìfọpo aládàáni àkọ́kọ́ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ méjì tó ṣe gbòógì jùlọ nídìí gbígbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC àti ICPC ti rí owó tí ó lé ní $277.685 billion àti $105.966 million gbà nínú ọdún yìí. EFCC rí ilé duplex 753 gbà nígbà tí ICPC tọpinpin 1,500 iṣẹ́ àkànṣe jákèjádò orílẹ̀-èdè. Bákan náà ni ICPC rí $10.8 billion gbà ní àwọn ilé-iṣẹ́ àti àjọ ìjọba gẹ́gẹ́ bí owó tí ó ṣẹ́kù sí inú àpò ìkówósí unspent funds. Láàárín àkókò yìí ni àjọ méjèèjì yìí rí ẹjọ́ 3,468 ṣe. Adarí ìgbẹ́jọ́ láti ọ́fíìsì National Security Adviser Zakari Mijinyawa ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ìgbìmọ̀ SCIPC ṣe àgbékalẹ̀ lánàá ní ìlú Àbújá. Bákan náà ni Mijinyawa sọ fún akọ̀ròyìn wípé gómìnà àná 4 àti mínísítà àná 3 ni wọ́n ń jẹ́jọ́ lọ́wọ́ ní ilé-ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n kò dárúkọ wọn. Ó ṣe àpèjúwe àṣeyọrí àwọn àjọ méjèèjì yìí ní ìjẹ́rìísí iṣẹ́ takuntakun wọn láti gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀-èdè. Mijinyawa tẹ̀síwájú wípé lábẹ́ ìṣàkóso alága Ọlá Olúkóyèdé ni àjọ EFCC fi ṣe àgbékalẹ̀ àtúpalẹ̀ ètò tó ṣe gbòógì. Lára rẹ̀ ni ìdásílẹ̀ ẹ̀ka bíi Fraud Risk Assessment and Control FRAC pẹ̀lú àtúntò ẹkùn iléeṣẹ́ àti ìṣíde iléeṣẹ́ ìròyìn asọ̀rọ̀mágbèsì EFCC 97.3 FM fún ìdánilẹ́kọ̀ọ́ ará ìlú. Àjọ yìí ṣe àgbékalẹ̀ ìjíròrò pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn lórí jìbìtì orí ẹ̀rọ ayélujára tí Ààrẹ Bọ́lá Tinubu náà bá wọn kópa. Nípasẹ̀ àkànṣe agbófinró ni àjọ EFCC fi gbé ìgbésẹ̀ tako ìtàbùkù owó náírà tí wọ́n sì rí ìdájọ́ 35 gbà. Ní ti ilẹ̀ òkèèrè, àjọ EFCC ní àjọṣepọ̀ tó nípọn pẹ̀lú àjọ bíi FBI àti Canadian Royal Mounted Police tí wọ́n fi rí owó jìbìtì gbà láti ilẹ̀ òkèèrè. Pàápàá jùlọ bí Olúkóyèdé ṣe jẹ́ ààrẹ NASIWA ti ṣe àlékún àjọṣepọ̀ káàkiri ìwọ̀ oòrùn Áfíríkà. Èyí ń wáyé bí àjọ EFCC ṣe ṣe àfihàn wípé ará China 48, Philippines 40, Kazakhstan 2, Pakistani 1 àti ará Indonesia 1 wà lára àwọn afurasí tí wọ́n mú ní ìpínlẹ̀ Èkó. Wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú 600 afurasí níbi ìkọlù tí wọ́n ṣe sí ilé alájà 7 kan tí wọ́n ní wọ́n fi ń ṣe iṣẹ́ jìbìtì tí ó wà ní ojúlé 7 òpópónà Oyinjọ́láyẹmí ní Victoria Island. Àwọn wọ̀nyí ní ọwọ́ tó ní ọjọ́ 10 oṣù Kejìlá lórí ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú jìbìtì tó ní ṣe pẹ̀lú cryptocurrency
pẹ̀lú àwọn ẹ̀sùn mìíràn gẹ́gẹ́ bí agbẹnusọ EFCC Wilson Uwujare ṣe sọ fún àwọn akọ̀ròyìn lánàá ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn jábọ̀ wípé olórí àwọn oníjìbìtì tí wọ́n jẹ́ ará ilẹ̀ China yìí gba odidi ilé wọ́n sì gba àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mọ̀ nípa jìbìtì orí ẹ̀rọ tí wọ́n ń wọ ibi ìkówósí ilé ìfowópamọ́. Bákan náà ni wọ́n dá àwọn olórí ibi ìkówósí àwọn ọlọ́rọ̀ mọ̀ lágbàáyé. Gbogbo akitiyan àti rí olórí wọn mú ni ó já sí pàbó nítorí wọ́n máa ń gbọ́ fìnnìfìnnì wípé agbófinró ń bọ̀ tí wọ́n á ti palẹ̀mọ́ gbogbo ohun tí ó lè fa àkóbá fún wọn. Ṣùgbọ́n nígbẹ̀yìn ni ọwọ́ bá gbogbo wọn níbi kọ́lọ́fín. Sí ìyàlẹ́nu gbogbo wọn, gbogbo ìsàlẹ̀ ilé alájà méje yìí ni ó kún fún ẹ̀rọ kọ̀ǹpútà orí tábìlì desktop computers. Ní àjà karùn-ún ni wọ́n ti rí 500 SIM card tí wọ́n rà fún iṣẹ́ jìbìtì ìwà ọ̀daràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Délé Fárótìmí tí wọ́n fi sí àhámọ́ ti ṣàlàyé wípé òun kò rán ẹnikẹ́ni lọ bá bẹ àgbà ọ̀jẹ̀ àgbàmọ̀fin Olóyè Afẹ́ Babalọ́lá tí ó gbé lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Èyí ń wáyé bí àwọn alábàáṣe Fárótìmí ṣe ń pè fún ìyọ̀ǹda rẹ̀ lánàá bí wọ́n ti ní wọ́n ti tẹ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀. Fárótìmí ni ó ń jẹ́jọ́ lọ ní ìpínlẹ̀ Èkìtì lórí ẹ̀sùn ẹ̀dùn ọkàn petition tí Babalọ́lá pè lórí ìwé rẹ̀ Nigeria and its Criminal Justice System. Bí a kò bá gbàgbé wípé àìpẹ́ yìí ni olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ṣe àbẹ̀wò sí Afẹ́ Babalọ́lá bí àwọn kan ṣe ní ó lọ dọ́gbọ́n bá Fárótìmí bẹ Babalọ́lá. Ṣùgbọ́n ní ọjọ́ Àìkú ni agbẹjọ́rò Fárótìmí Tọ́pẹ́ Témókùn níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò sọ wípé níbi àbẹ̀wò tí òun ṣe sí Fárótìmí ní ọjọ́ Ẹtì ni Fárótìmí ti sẹ́ wípé òun kò wí fún Obi kí ó lọ bẹ Babalọ́lá tàbí béèrè fún ìdúnàdúrà lẹ́yìn ilé-ẹjọ́ out of court settlement. Témókùn ṣàlàyé wípé ọ̀pọ̀ nǹkan ni kò yé ará ìlú, ìdí nìyí tí òun fi ṣe àbẹ̀wò sí i láti béèrè àlàyé lórí rẹ̀, pàápàá jùlọ àbẹ̀wò Peter Obi sí ní ọgbà ẹ̀wọ̀n. Àbẹ̀wò Peter Obi sí Afẹ́ Babalọ́lá, ohun tí ó fẹ́ kí ará ìlú mọ̀ àti iṣẹ́ tí ó fẹ́ fi rán sí ikọ̀ agbẹjọ́rò rẹ̀ ni Fárótìmí bá béèrè wípé ǹjẹ́ ìwọ Tọ́pẹ́ lè ní ìgbàgbọ́ wípé òun bẹ ẹnikẹ́ni láti lọ bẹ Babalọ́lá? Bẹ́ẹ̀ àwọn alábàáṣiṣẹ́ Fárótìmí ti ń sọ wípé àhámọ́ tí wọ́n fi Fárótìmí sí ṣe àpẹẹrẹ ìṣelòdì sí òfin. Nínú àtẹ̀jáde tí Táíwò Akínlámí kọ ni wọ́n ti ṣàlàyé wípé ipò tí Fárótìmí wà kò tẹ́ àwọn lọ́rùn, èyí tàpá sí ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀. Délé Fárótìmí tí í ṣe òǹkọ̀wé Nigeria and its Criminal Justice System ni wọ́n fẹ́ fi ṣe pàṣán pẹ̀lú wípé ó ṣetán àti yanjú ọ̀rọ̀ nílé-ẹjọ́. Bí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú àti àhámọ́ tí wọ́n fi sí jẹ́ àfihàn àìbìkítà fún ìlànà òfin. Èyí sì ti ṣe ìdáwọ́kọ̀ fún ìpalẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí wọ́n pè, pàápàá jùlọ bí ẹjọ́ yìí ṣe ń gba ọ̀nà tí ẹnikẹ́ni kò lérò. Bákan náà ni wọ́n bu ẹnu àtẹ́ lu àṣìlò agbára àti ipò bí àwọn alábàáṣe rẹ̀ ṣe ń pè fún ìwádìí lórí kùdìẹ̀kudiẹ tí ó dìrọ̀ mọ́ bí wọ́n ṣe fi sí àhámọ́. Ẹ̀sùn yìí jẹ́ ẹ̀sùn tí ó ṣe àpẹẹrẹ bí ẹ̀ka ìdájọ́ ṣe jẹ́ olótìítọ́ sí bí wọ́n ti rọ gbogbo àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ ìdájọ́ òdodo kí wọ́n darapọ̀ mọ́ wọn láti jà fún ìyọ̀ǹda ẹ̀tọ́ àti òmìnira Fárótìmí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Ademola Lookman ti gba àmì ẹ̀yẹ ẹni tí ó mọ bọ́ọ̀lù gbá jùlọ láfíríkà fún ọdún yìí, Africa Player of the Year, bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons ṣe ṣíde ipò rẹ̀ mú gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin tó gbayì jù láfíríkà tí aṣọ́lé Chiamaka Nnadozie náà dáàbò bo àmì ẹ̀yẹ rẹ̀ níbi ìdálọ́lá àmì ẹ̀yẹ CAF tí ó wáyé ní Marrakech, Morocco ní ọjọ́ Ajé. Àṣeyọrí Lookman ni ó sọ ọ́ di ọmọ orílẹ̀-èdè Nàìjíríà keje láti gba àmì ẹ̀yẹ lẹ́yìn àṣeyọrí Victor Osimhen ní ọdún tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.